ẹ káàbọ̀ padà sórí ètò wa Miliki Express náà ni mo lérò pé ẹ ti wá nǹkan fìdílé àlejò mi lórí ètò lẹ́ni gbajúgbajà ni wọn ẹni tá a mọ̀ dáadáa bí ẹni mọ nǹkan ṣebẹ̀ ni pé tí ìṣebẹ̀ ò bá ti sínú ọbẹ̀ yìí wàláhì kò lè dùn bó ṣe rí láwùjọ wa nìyẹn ẹ máa bá wọn pàdé dáadáa nínú eré ìdárayá èyí tá à ń pè ní home video ẹ máa bá wọn pàdé lẹ́nu iṣẹ́ lórí eré láwùjọ gan pàtí wọn lọ kò síbi tí a wá wọn dé tí a rí wọn bẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo iṣẹ́ tí wọ́n ti ṣe ní industry wa yìí ó láàmì làkà kò sí ìyí tí ó ṣe fọwọ́ rọ́ dànù sẹ́yìn wọ́n sì ti ṣe ààrẹ àjọ ANTP fún ìgbà kan nígbà kan rí wọ́n ti ṣe gómìnà ANTP ẹgbẹ́ ANTP yẹn ẹgbẹ́ àwọn òṣèré ní ìlú Nàìjíríà wá bíbá orúkọ àlejò mi á máa jẹ́ Remi Shita-Bello ẹ káàbọ̀ sórí ètò ọ̀sán. ẹ ṣé mo dúpẹ́ atọ́kùn mo kí gbogbo ẹ̀yin aráalé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti àgbà tẹ́ wò wá nulẹ̀ ẹ kú ọjọ́ mẹ́ta kan o ṣàlàáfíà làbáyé. wọ́n wà láfíà torí àlàáfíà ẹ̀ gan-an fi ní ọ̀gá Remi ó ti pẹ́ tá a ti ń rí wọn tún wá rí wọn mọ́ fúngbà kan díẹ̀ adápẹ́ ṣe ìṣẹ́pọ̀ ọ̀gá Remi ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́